Yes, méjì lè gẹ̀ ṣe. Please let me take it. Ṣe fọ́tò kan báyìí. Àwọn bàbá náà gba lẹ́tà lọ́wọ́ fún House of Assembly. Ẹ fọmọ mi ṣe yẹ̀yẹ́. Òbí ò fi ṣe yẹ̀yẹ́. Bọ́lá máa ń sọ wípé this is my aunt. Mo lè di kọ́ wípé mi ò fẹ́ gbọ́kàn tó ń jẹ́ bẹ́ẹ̀. Have you had her again now? Have you had her? She said, "This is our mommy." It's my daughter. My daughter. Why are you saying it's your aunt? Oh, when it's embarrassing, I think for you. Don't you love her? Yes, because she's my daddy's sister. Ah! Ohun tó sọ fún ẹ nìyẹn. Ohun tó sọ fún ẹ nìyẹn. Màá lù ẹ́. Màá lù ẹ́. Wo bí oyin, màá nà ẹ́. I don't look like her. Look at my dad. You look at her. 3 months. Not even 2 months. Ṣé ẹ ní ṣé mo gbé tẹ́ bá máa drop? Not even 2 No, ṣé nísìn? Láìpẹ́. Ṣé káàkọ́ fi ṣe ẹ̀kọ́ sí lọ? Àwọn ìtọ́jú ẹ̀rọ. No, kò lọ sọ́dọ̀ àkẹ́wọ̀n kọ́kọ́ direct. Mister, I take a message. It says where precisely from Lagos. Take payment. Ó lè dá bánà yẹn kí bánà yẹn wá síwájú kí bánà yẹn wá síwájú gbogbo bánà kí gbogbo bánà wá síwájú gbogbo bánà kó wá síwájú. Ẹ rọra máa rìn, ẹ rọra máa rìn. Gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé èyí ni 28/12/2022 a wá sí secretariat ní ìpínlẹ̀ Èkó fún reclaim awareness fún orílẹ̀-èdè Yorùbá àsìkò wọlé ìjọba kò sí wàhálà kò sí jà ìjọba sì ti gba lẹ́tà wa lọ́wọ́ wa kò sí wàhálà kò sí ìdààmú a lọ sí governor service láyọ̀ àbọ̀ láyọ̀ kò sí wàhálà kò sí ìdààmú wọ́n ti gba lẹ́tà lọ́wọ́ wa gẹ́gẹ́ bí a ti máa wò wípé gbogbo àdúgbò tá a wà yìí ó jẹ́ àdúgbò ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí a ti ń wò báyìí kò sí wàhálà kò síta a ti lọ a ti bọ̀ a ti lọ ṣe gbogbo ohun tó yẹ ká ṣe wọ́n sì ti gba lẹ́tà lọ́wọ́ wa wọ́n sì fún wa ní ẹ̀dà lẹ́tà tí a mú lọ wọ́n fún wa ní ẹ̀dà rẹ̀ padà kò sí wàhálà kò síta gbogbo ẹ̀yin ará ilé àfẹ́lẹ́ tó ń létí pé kò sẹ́rù kò síjà gbogbo ìjà àbí wàhálà tí gbogbo èèyàn ti ń dá sí yín lọ́kàn kò sí wàhálà kò sí nǹkan kan ẹnikẹ́ni kò bá wa jà àwọn àtàkì wa kò sí wàhálà gbogbo wa wà láyọ̀ àti àlàáfíà kò sí problem kò sí kankan báyìí ló wà. Yorùbá nation ó ti dúró à ń fi àkókò sọ fún yín pé Yorùbá nation ti dúró à ń fi àkókò sọ fún yín pé Yorùbá nation ti dúró à ń fi gbogbo àkókò sọ fún yín pé Yorùbá nation ti dúró ẹ̀yin ọmọ Yorùbá ẹ má jẹ́ ká bẹ̀rù ẹ má jẹ́ ká bẹ̀rù kò sí ẹ̀rù kò síta kò síjà kò síta kò sí bẹ̀rù kò sí ẹni kò sí ohunkóhun orílẹ̀ bàbá wa nìyí kò sí ẹni tó bá wa jà
gómìnà dẹ̀ ti gbà lọ́wọ́ wa gómìnà ti gbà lọ́wọ́ wa gómìnà ti gbà lọ́wọ́ wa kò sí wàhálà kò sí problem gómìnà ti gbà lọ́wọ́ kò sí bọ́lá kò sí wàhálà kankan gbogbo ẹ̀yìn ara ẹ máa rárá ẹ máa kọrin ẹ máa kọrin ẹ máa kọrin. wọ́n ní gbogbo nǹkan tá a bá ń ṣe ká ṣe fídíò ẹni tí ń lè ṣẹlẹ̀ ẹ̀yin.